Oh yeah, now. Okay. mi. Ẹ kú iṣẹ́ náà. Bàbá mi kẹ́ ẹ pẹ́ fún wa. Àṣẹ o. Ó tọ́jọ́ mẹ́ta bàbá abẹ. Ọjọ́ kan pẹ̀lú. Ọba Solomon tó mọ dùfá tó mọ Kùránì tó tún mọ Bíbélì. Ọ̀pọ̀ bàbá mi. Ó pọ̀ Bàbá ó mi pọ̀. Ọba Solomon. Ẹ ní wálẹ̀ ajé. Àṣẹ o. Èmi náà máa wá chọ́ọ̀chì yín bàbá mi. Mùsùlùmí Níjọ́. lèmi o, Mùsùlùmí ni mí. Mo wà ń Kẹ́ńyà báyìí tí n bá ti dé Nàìjíríà máa wá chọ́ọ̀chì yín. No problem. Màá wá dúpẹ́ oore bàbá mi. Ẹ má bá ń gbàdúrà kí pléènì mi ó má jáàmù ọ̀sẹ̀ tí ń bọ̀ mò ń bọ̀. Kí nǹkan kó má ṣe pléènì mi ẹ ṣàánú mi o. Ẹ máa dé láyé Pléènì wọn gbà mí àtàlàáfíà. bàbá mi o. Ẹ bá ń ṣàdúrà, ẹ bá ń gbàdúrà sọ́lọ́run lókè o. Ẹ bá ń Ẹ ké máa pe dé láyé Jésù bàbá mi àtàlàáfíà. o. Ọlọ́run á sọ yín dé láyé Lálọ́ tí ń bọ̀ àtàlàáfíà. láyọ̀. Bàbá mi Ọba Solomon ní àgbáyé. Ó pọ̀. Ọmọ mo já sí yín bàbá mi. Ọmọ mo já sí yín. Mi ò tí ì 25 bàbá mi. Ọmọ kékeré ni mí. Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Ọba Solomon ó kọ́ ni ẹ pè mí bàbá mi. Ọba Solomon bàbá mi sọ́tí dá sódà kéèyàn máa mutí. Àmupara ni ò dá ọ́ dá kéèyàn mọtí. Ó dá kéèyàn mọtí àbí. Bẹ́ẹ̀ni, àmupara ni kò dá. Àwọn èèyàn wá sọ pé tí ò dá rárá pé kéèyàn wọ́n ní a máa mutí ká máa mú gbó èwo la fẹ́ fi tún gbá bàbá mi. Ayé ló ń ṣe wọ́n. Nínú ọtí èwo ló dáa jù. Ẹ mu ọtí díẹ̀ bọ̀tẹ́ má máa mú para. Igbó ń kọ́ bàbá mi. Igbó yẹn máa ń ṣàkóbá fún èèyàn. Bó o ní igbó ṣe máa ń ṣàkóbá bàbá mi. Igbó ni máa ń fún mi ní inspiration. Ní ìbámu gbóná ọlọ́ba salo ọlọ́fà nìyẹn bàbá mi. Mo máa ń ságbó lémi nìkan bíi màlẹ́kà kan. Bàbá mi màlẹ́kà ni mí. Ọba Solomon màlẹ́kà ni mí. Màlẹ́kà kan ni mí ajé. Ó yẹ kí n ti kú tipẹ́ bàbá mi wọ́n ti fẹ́ pa mí. Ọba Solomon Ọlọ́run ni ò gbà mí mi. Wọ́n lè rí wọn pa. Tí mo dé ajé tí mo fi débi tí mo dé bàbá mi Ọba Solomon Ọba Àgbáyé. Wọn kì í torí tí ẹjẹ́ ká tẹ láyọ̀ fún wa. Wọn kì í torí tí gbígbó pajá. Èwo tún nìyẹn bàbá mi ṣe tún ti ń pọ̀fọ̀ ní bàbá mi. Ọba Solomon bàbá mi. I'm happy to see you on my live video ajé. Thank you very much. Wọ́n fẹ́ bó kọ yín jẹ́ ni wọ́n àmọ́ pé ọkọ tó ti clear ni. Bẹ́ẹ̀ni Àwọn olórí ibú àwọn étàsì mọ̀ pé bá ṣe jáde tán bàbá mi ó ń bí wọn nú ni. Ó bí wọn nú gidi gan. Ọba Solomon bàbá mi dọ́ọ̀lù ẹ̀ fún wa ń gbà kọ̀ọ̀kan. Ẹ ti gbé wa débẹ̀ gan. Ìwọ́n bí àwọn ẹni mí inú. Wọn àfẹ́ ká gbọ́ yín ń ta mọ́ Ọba Solomon. Tó bá yẹ kéyìn ò máa lọ. Ọba Solomon ni. Bàbá mi tó yẹ kó máa lọ báyẹn ni. Tó yẹ ká tún máa ṣe nìní yín. Kò yẹ kó lọ Tó yẹ ká bẹ́ẹ̀ tún o. máa ṣe nìní yín Ọba Solomon gbogbo ẹ̀rọ máa fi TikTok. Ọba Solomon lẹ́yìn tá ẹ máa ń píṣì Ọlọ́run fún wa. Má dúró owó tá a ti gbé fún wọn. Mo ti join live video yín pa lórí Instagram sọ pé ẹ máa háwó fáwọn aláìní lọ́la ìbáyìí ẹni tó fẹ́ sí ṣọ́ọ̀bù ẹ máa háwó ẹ tún fáwọn gbogbo àwọn onítíátà lówó gbogbo àwọn abìjàlẹ̀ háwó fún ẹ láwọn ní lẹ́jẹ̀ndì gbogbo àwọn òṣèré. Ọba Solomon kéré ẹni Ọlọ́run ní yín Ọba Solomon. Ọba Solomon ní àgbáyé ẹ ti gbé wa débẹ̀ gan. Ṣé kọ́mẹ́dì la fẹ́ sọ ni sẹ́rìn la fẹ́ sọ ni ó yẹ ká gbé Grammy award fún yín Ọba Solomon. Ẹ ti gbé wa débẹ̀ tó bá jẹ́ nínú títọ́ rẹ ni Ọba Solomon. Ó yá níjọ́ kan ṣe ń gbọ́ Ọba Solomon tí mo join live video yín tí n bá parọ́ kẹ́ ẹ já mi Ọba Solomon. Kí lẹ wí? Àní ẹ má lo ẹ fún mi Ọba Solomon ẹ má lo ẹ fún mi ó kọ́ ni ẹ pè mí Ọba Solomon ẹ má lo ẹ fún mi bẹ́ẹ̀ ṣe lo ẹ fún mi ó dàbí bá àgbàlagbà ẹ wojú mi Ọba Solomon. Wọ́n kọ́ wa bẹ́ẹ̀ ni Ọba Solomon. Respect is reciprocal. Àníjọ́ kan tẹ Ọba Solomon àwọn kan ẹni pé ẹ fẹ́ kówó fáwọn pé ẹ fẹ́ dáwó fáwọn aláìní lọ́nà táwọn kan ọ̀rọ̀ tí mò ń sọ ti lé lọ́dún méjì o táwọn kan fi ń sẹ́ndì owó fún yín tẹ́ẹ̀bí káwọn tẹ́ fẹ́ kówó fún lọ́nà láìmọ̀ tẹ́ẹ̀bí lẹ́dàwó yẹn padà mú gbogbo àwọn tó lówó ṣébẹ̀ padà àwọn yẹn tọ́nà live video ni. Ẹ sì rántí. Ọba Solomon ṣẹ́gbà tí Pinky fi gbówó yín lọ ní kí tí Pinky fi gbé yín lówó lọ tó fi parọ́ pé òun fẹ́ gbalé Pinky ọ̀rẹ́ olúwa àwọn ọmọ tí máa ń bá yín ka Bíbélì
Ọba Solomon èèyàn dáadáa níyìn àwọn ọmọ olórí ibú yẹn ní ìsìn ẹ̀rí pé fẹ́ dẹ̀yìn lẹ́yìn yín Ọba Solomon ọlọ́run ni ò dẹ̀yìn lẹ́yìn yín ìjọ òun rẹ ti rí big john àdìkẹ́ lọ́dọ̀ yín ṣebí tí mo bá yín sọ lọ́jọ́ kìíní àná nìyẹn Ọba Solomon wọ́n fẹ́ táàpù lára grace yín ni wọ́n fẹ́ táàpù lára grace yín Ọba Solomon ní Àgbáyé Olas, God bless you. ẹ ti gbé wa débẹ̀ ẹ lè wọná ẹ lè wọná Ọba Solomon ẹ lè wọná láyé ẹ lè wọná ẹ ti ṣiṣẹ́ àlùjọ náà gan Ọba Solomon wọ́n ti fẹ́ gbẹ̀mí mi rí Ọba Solomon ẹ fún lọ́sẹ̀ Ọba Solomon mo fẹ́ gbéra ẹ fún mi lọ́sẹ̀ mo fẹ́ gbéra ju sàásù lọ. O ti gbéra already. mo fẹ́ wẹsẹ̀ Ọba Solomon mo fẹ́ wẹsẹ̀ fún lọ́sẹ̀ ẹ fún mi ń kándù ẹ gbé ń débẹ̀ Ọba Solomon ní Àgbáyé ẹ dákun ẹ fún lọ́sẹ̀ ẹ jẹ́ ń gbéra tán mo fẹ́ picture Zlatan bílẹ̀ mo fẹ́ kẹ́mi àti Zlatan jọ wà ní tíráàkì kan Ọba Solomon ẹ gbàdúrà fún mi ẹ fún lọ́sẹ̀ mo fẹ́ gbéra. Kò sí nǹkan t'Ọlọ́run lè ṣe. Kò sí nǹkan t'Ọlọ́run lè ṣe bàbá mi Ọba Solomon ẹ ti gbé wa débẹ̀ àìmọye wá sí yín tí mo ti gbọ́ ẹ ti gbé wa débẹ̀ lóríṣiríṣi mo tún máa ń wòyìn lórí YouTube nígbà táwọn onífà fi gbé yín lọ station gbogbo ẹ̀ la máa ń wò lórí YouTube. Gbogbo ẹ̀ lẹ́tí. ọmọ eléégún lèmi náà ọmọ eléégún ni mí eégún náà ń gbélé wa ní Sokoro Lágùgù Ìbàdàn ibẹ̀ nílé wa Ọba Solomon ọmọ eléégún ni mí èmi ò bá wọn ṣẹ́gun ni wọn ò bá wọn ṣẹ́gun wọn ní wọn ò ní bá wọn gbẹ́bọ lọ sí shrine wọn ò ní sóògùn owó wọn ò ní bá wọn gbẹ́bọ lọ sí shrine mo dábò wá sùn mí ni Ọba Solomon géètì ni mo ti ṣiṣẹ́ àwọn bólà tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́ ń gbà fún mi àwọn tí máa ń sáré yẹn ọpẹ́ ní fọlọ. Ọlọ́run ló là mí Ọba Solomon ebi ijọ́ mẹ́ta máa ń pa mí Ọlọ́run ló gbé mi débẹ̀ ikú tó fẹ́ pa mí ló pa ìyá mi Ọba Solomon wọ́n fẹ́ pa mí ni wọ́n ti mọ̀ pé mo ológo ni mí wọ́n ti mọ̀ pé mo máa dé Kẹ́ńyà mo máa dé everywhere Ọba Solomon ni Ọlọ́run ló ṣàánú mi ajé ibi táwọn ológo máa dé ó máa débẹ̀ Ọba Solomon ajé wọ́n rí dínkù mi ibi tí bá ti sọ̀rọ̀ sọkúsọ náà máa pósìtì àwọn bloggers yẹn wọ́n fẹ́ pògo mi mọ́lẹ̀ Ọba Solomon ni wọ́n fẹ́ pògo mi wọ́n ní mi ó ṣe comedian wọ́n lé mi o wọ́n ló ń wà lálẹ́ mi o wọ́n lé mi máa láì ṣe pé mo ti gba gáràjì Ọba Solomon ní sẹ́yìn gbọ́ tí mo gba gáràjì rí ṣé bó wà láti gba gáràjì àwọn alápàtà tí wọ́n ń sá ẹran Ọba Solomon ní bàbá mi Ọba Solomon ẹ gbàdúrà fún mi mo fẹ́ gbéra. Ẹ ti ṣoríire already. ẹ má lo ẹ fún mi Ọba Solomon ẹ jù ẹ má lo ẹ fún mi Ọba Solomon Ọba Solomon ní mọ́tò kan mo ní mọ́tò tẹ ní gan Ọba Solomon ẹ wà lóyè àná kò yẹ ká gbé fídíò mi mọ́tò tẹ ní kan yóò lè márùn mọ́tò tẹ ní nọ́mà yóò lè márùn Ọba Solomon ní ẹ ti gbéra ṣé ẹ mọ̀ pé iyì ń bẹ lára yín ni Ọba Solomon níjọ́ tábù ẹbẹ̀ wọ láì fídíò yín tó fún yín lówó ìjọ yẹn náà làbú ẹbẹ̀ wọ láì fídíò DJ Síkìn tó lọ ń fìyà jẹ sẹ́ẹ̀mọ̀ ni Ọba Solomon ẹni Ọlọ́run lẹ́yìn Ọba Solomon owó láyè gbà lọ́wọ́ àbú ẹbẹ̀ ìyá ní DJ Síkìn ríre lọ́wọ́ àwọn presidential ẹ mọ̀ pé ní Ọlọ́run lẹ́yìn àmì Ọlọ́run ní bẹ lára yín ẹnì kéé lẹ́ni Ọlọ́run ẹ̀yin ti sọ oore gẹjú ká ẹ mọ̀ oore gbà lọ Ọba Solomon ẹ ti gbé wa débẹ̀ gan DJ Síkìn wọn nà tí gbogbo ojú ẹ̀ fọ́ ni ẹ rí ní Ọba Solomon ni Ọba Solomon ni Ọba Solomon ni àgbòkìtá lórílẹ̀ bàbá mi Ọba Solomon ni ẹ ti gbé wa débẹ̀ gan Ọba Solomon ni ẹ ní wálé ajé Ọba Solomon ẹ gbàdúrà fún mi Ọba Solomon ó ní ká ẹ lò fún mi Ọba Solomon ẹ lò ó fún mi Ọba Solomon ni ẹ jù ẹ má lò ẹ fún mi Ọba Solomon ọmọ kékeré ni mi Ọba Solomon ẹ má lò ẹ fún mi Ọba Solomon. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé Ifẹ̀. ọmọdé ní àgbàgbọ́ bíi bó bàbá mi. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé Ifẹ̀. ọmọdé gbọ́n àgbàgbọ́ yìí ń gbọ́ bàbá mi ẹ gbàdúrà fún mi àdúrà yín mo nídìí o. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tá a gbà gan ọwọ́ kèrègbè. kí ló dé bàbá ṣe ti ń pabọ̀ ní Ọba Solomon ni
èwo tó la máa dé òtó pápátàgbò owó kérégbè. No. Àdúrà mo ní ẹ gbà fún mi bàbá mi. Kò sẹ́ni tí Orúkọ Jésù mo ní ẹ pè fún mi. mo ní Mo ní ẹ pa ọmọdé gbọ́n mo ní àgbàgbọ́. mo ní wàá ṣe oríire wàá rí náà wàá rí lò. Àmì bàbá mi ọba Solomon. Wàá gòkè jù báyìí lọ. Àmì lórúkọ Jésù bàbá mi. O ò ní wálẹ̀ láéláé. Àmì bàbá mi. Àmì lórúkọ Jésù. Kò sẹ́ni tó mọ bí tí lèkélèké ti ń fa sọ ayé ò ní rí di ẹ̀. Àmì ọba Solomoni ní orúkọ Jésù. Ní orúkọ Ọbàtálá Ọbàtásà. Rárá o, ẹ má sọ Ọbàtálá fún mi bàbá mi o. Orúkọ Jésù mo fẹ́ gbà. Wọn ò fẹ́ Ọbàtálá. Ẹ fún mi lórúkọ Jésù Jósẹ́fù. Ní sùúrù. Ìkan ó sẹ́yìn ni pé a máa sọ̀rọ̀ lórí orúkọ Ọbàtálá yẹn. Ṣé mo wá kọ Ọbàtálá ṣé kí n máa sá mi ní bàbá mi? Tí bá ti pe orúkọ Ọbàtálá wàá sá mi wàá bèrè pé kí ni. Àṣẹwà Ọbàtálá àṣẹ. Because Mẹ̀sáyà ti Yorùbá nìyẹn. Bẹ́ẹ̀ ni bàbá mi ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ṣe Ọbàtálá yẹn èmi wọ̀ pé orúkọ Jésù ló yẹ kó jáde lẹ́nu pásítọ̀ tó yẹ ló yẹ kí n gbójú ṣùgbọ́n tá a ti sọ Ọbàtálá yẹn tá a ti ní ìsàmì yẹn náà Ọbàtálá àti Jésù jọ wà náà ni àṣẹ ti gún bàbá mi. No, Jésù ni olórí wọn ní Násárẹ́tì, Ọbàtálá lolórí wa nílẹ̀ Yorùbá. Jésù lórí àwọn Ọbàtálá Násárẹ́tì bàbá mi. Jésù lolórí wọn ní Násárẹ́tì, Ọbàtálá ní ti Yorùbá. Násárẹ́tì nílùú Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni ìyẹn ni ti Jésù, Ọbàtálá ní ti Yorùbá, Muhammadu ti ní ti Arab. Ọbàtálá Ọbàtásẹ̀. Ìyẹn ni tiwa gangan yẹn ní ti Yorùbá. Mo fẹ́ kẹ́kọ̀ọ́ Ọlọ́run sẹ́ ọba Solomon mo fẹ́ kẹ́kọ̀ọ́ Ọlọ́run. Ẹ mọ̀ pé torí pé ẹlẹ́kọ̀ọ́ Ọlọ́run làwọn èèyàn fi mú yín sọ́wọ́ ni. Ẹ̀kọ́ Ọlọ́run tẹ́ ní lẹ́bí ń gbayì láwùjọ. Ẹ̀kọ́ mi lẹ́kọ̀ọ́ Ọlọ́run bàbá mi mo fẹ́ lẹ́kọ̀ọ́ Ọlọ́run. Mo ti kẹ́kọ̀ọ́ Èṣù kí n tún kẹ́kọ̀ọ́ Ọlọ́run mọ́ kí n tó fayé lẹ̀ bàbá mi. Ìwé lẹ́fẹ́ kọ́ ń bẹ̀. Mo máa ń dóbò lójoojúmọ́ ni bàbá mi. Ẹ fi ẹjọ́ mi nì. Mo máa ń dóbò lójoojúmọ́ Kẹ́ńyà mo wà bàbá mi. Ẹ fi jọ mí kìyẹn. Ìrìnàṣẹ́ Èṣù ni mí bàbá mi. Mo máa ń dóbò lójoojúmọ́. Igbó mo kó lẹ̀ bàbá mi. Mo máa ń mu gbó lójoojúmọ́ ayé. ẹnẹsì mo rọ síbí bàbá mi. Ẹ̀yin náà lẹ́lẹ́ tí ó pọ̀ jù. Àmupara ni ò dá bàbá mi. Ẹnẹsì mi mo bí máa ń tún gbá àwọn fáǹsì mi. Mo máa ń mu gbó náà bàbá mi. Mo máa ń fa láùdù. Ìyìn máa wé o. Wọ́n máa ń bá ń wé ni o bàbá mi. Tí n bá lọ sọ́dọ̀ wọn mo kàn lè gba síìkì kan dání. Wọ́n máa ń bá mi wé ni bàbá mi o. Láùdù. Tí n bá ti fà tán mo máa ń fóúnjẹ lé bàbá mi. Ṣé kò kí ń wọ́ọ̀rì yín púpọ̀? Kò kí wọ́ọ̀rì mi máa ń fún mi ní inspiration ni. Ó ti parí náà. Nǹkan tí ò bá ti wọ́ọ̀rì mi tí bá ti ń fún mi ní inspiration ẹ̀kọ́ mi lẹ́kọ̀ọ́ Ọlọ́run bàbá àní ẹ̀kọ́ mi lẹ́kọ̀ọ́ Ọlọ́run. Ẹni tí tẹ bá ti ń jẹ tí ò bá ti wọ́ọ̀rì yín continue. Ṣé ń fọtí lẹ̀ ni? No, má fi sílẹ̀ o. Kí n má fọtí lẹ̀ bàbá mi. Bíbélì ló sọ pé kẹ́ mu ọtí fún àìlera ara yín. Bíbélì sọ pé ká mu ọtí fún àìlera ara wa. Ó ní ká má mu àmupara ó ní bọ̀t ẹ mu ọtí fún àìlera ara yín. Bíbélì já gan o. Bíbélì jára ẹ̀ àwa náà ò jára wa. Ọba Solomoni tí n bá sọ fún yín pé mi ò mọ gbogbo àwọn fáàsì yẹn ń kọ́. Ẹ tó bá fẹ́ kí gbé ẹ débẹ̀ mo lè gbé ẹ débẹ̀. Ẹ gbé mi débẹ̀ ọba Solomon ẹ gbé mi débẹ̀. Ṣé wo ní Báíbù sílẹ̀? Wọn ò ní Báíbù bàbá mi ọba Solomoni. Báwo la ti fẹ́ wá kà? Àwa máa kẹ́kọ̀ọ́ Bíbélì lọ́dọ̀ yín ní pẹ́ tí fi dé mọ̀. No problem. Ẹ gbé mi débẹ̀ Bíbélì ní ká mọ ẹnẹsí. Kò dárúkọ ẹnẹsí ó ní ẹ mu ọtí fún àìlera ara yín. Gbogbo ọtí mo lè mú bí mo ṣe wà. Ẹni ọtí. Ṣé mo lè mú sẹ́sí náà àti lọ? Anyone kó má sáyẹ̀ ti mú àmupara that is all. Tí bá wá ń dùn mọ́ mi ń kọ́ bàbá mi. Tó bá ti mú àmupara wo ti ṣe Ọlọ́run ni according to the Bible. Kí n má máa mú para bàbá mi. No. Àbọ̀wọ́ mu tí èkú sóde ọba Solomoni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bàbá mi ó yẹ kí n délé mi.
ó tán tẹ bá ti dé ló ti parí ẹ màmú para náà ni tẹ bá màmú para ẹ lẹ́yìn Wọ́n àdélé máa mú para fún tẹ́ wá sọ yẹn mi ò ní fẹnu kọtí mọ́ lónìí. ẹ ní mẹfẹnu kọtí mọ́. Ẹ jẹ́ n kọ́kọ́ dàǹtí mọ́ àdánà kí n tó má fẹnu kàn wọ́n. Bàbá Kọ́lọ́mọ́ ni bàbá mi. Níwọ̀n tí mo tún ti dà yòókù tún dago 12. Aago 2 lóòrù fún tẹ. Káàdé mọ̀ pé wọ́n máa ń gbọ́ràn. Èmi ẹ̀ sáré burúkú Ọba Sólómọ̀ àwọn èèyàn ló fẹ́ Ọba Sólómọ̀ ni. Ẹ rí pé screen record mi tẹ́ máa ń rí bíi wàhálà ni. Wọ́n fẹ́ gbára wọ̀ mi, wọ́n fẹ́ gbá síkì mi ni Ọba Sólómọ̀. Ibi tí bá ti ṣẹ̀fẹ̀ tó dáa, wọ́n à ní rí post o. Ẹ̀yin ajé ń ṣépè fún èèyàn 2 mẹ́ta ní ìsìn. Ẹ rí bó ṣe máa screen record mi lọ. Tá máa gbé ń fáráyé. Wọ́n fẹ́ bókọ̀ mi jẹ́ ni Ọba Sólómọ̀. Ọlọ́run tó gbé Tinubu Olúwa tó gbé Tinubu débẹ̀ bàbá mi. Confirm. Olúwa tó gbé Tinubu débẹ̀. Àwọn ènìyàn kan ló gbé Tinubu débẹ̀. Àwọn ọmọ ènìyàn kò fẹ́ Tinubu. Tẹ́ ẹ bá tún fẹ́ gbọ́ bàbá mi. Ọlọ́run gẹ́gẹ́ ló fẹ́ Tinubu. Bẹ́ẹ̀ni. Ẹni tọ́lọ́run bá ti fẹ́ bàbá mi. Òkè. Ẹ mọ̀ pé Tinubu afúnni ni Tinubu ló fi wọlé. Bẹ́ẹ̀ni. Àwọn Yorùbá náà ló sọ pé kí òkè lọ́wọ́ afúnni ń gbé. Máa dúró àwọn èèyàn tí Tinubu ti ẹ̀pù ni tí ò ti ẹ̀ pósì sáwọn bàbá èèyàn ti ẹ̀ mọ́ Instagram lónìí. Àwọn bàbá èèyàn kì í pósì online. Ọkàn kámẹ́lá pé Tinubu ò tí ì fún mi ń pósì sàn mi ni. Ó yẹ kó bíbí mi jẹ́ Minister of Comedy fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ̀ mọ̀ bí mo ṣe kú fún Tinubu tó ni? Ọba Sólómọ̀ ni. Mo kú fún Tinubu every time lórí TikTok. Mo ṣe fídíò gbogbo àwọn ọmọ Peter Obi wọ́n fọ́lọ́ mi wọ́n búlọ́ọ̀kù mi. Àwọn fáǹsì mo lùsì fáǹsì 10k lórí Instagram torí pé mo bìjà Tinubu. Tinubu wọ́n ti fún abú Tinubu ní ìsìn Tinubu ò tí ì rántí mi o. Ṣèyí Tinubu ẹ bá ń sí rìkọ́ọ̀dù ẹ bá ń sẹ́yìn ẹ̀bùn Ṣèyí Tinubu. Mo fẹ́ jẹ mínísítà fún gbogbo oníkọ́mẹ́dì. Àbẹ́mọ̀ ní bàbá mi. Mo ti sórí ire nìyẹn ní mo bá jẹ kọ́mẹ́dì tí mo jẹ mínísítà fún gbogbo oníkọ́mẹ́dì. Tí mo pàṣẹ fáwọn Mr. Funny. Tí mo ní sáàkì ó lọ bá ń ránjẹ wá. Ṣé mọ̀ pé mo ti lọ fáànì yẹn? Confirm. Bàbá mi, mo ṣiṣẹ́ fún ni. Mo bìjà Tinubu. Ó yẹ kí n lè wọlé. Ẹ máa wọlé. Agbára Ọlọ́run bàbá mi. Ẹ bá ń bó gíìtì agbára àdúrà ẹ bá ń bó. Ẹ jẹ́ ń bá wí this week. Ọba Sólómọ̀ bàbá mi. Láyọ̀ mo làwọn afẹ́ gbà. Láyọ̀. Àwọn èèyàn máa bó láyọ̀ fún wa ní ìsìn. Ọba Sólómọ̀ ni bàbá mi. Bébí ṣe máa ń gbà nìyẹn. A máa ń gbà sí bàbá mi. Ẹ̀hàn kẹ́ bí mo ṣe ń gbé wọn débẹ̀. Náà ni mo ṣe máa ń gbà. Ẹ̀yin ká sì ti gbé wa jù ká má máa gbà sí lọ. Ṣùgbọ́n bóyá yóò ráyè dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ̀. Ẹ mọ̀ kọ́ náà ti gbà fún yín gan Ọba Sólómọ̀. Olúwa ti gbà fún yín. Oore ló kù àtẹ̀mí gígùn. Kólúwa ó fi fún yín kárí yín pẹ́. Ọba Sólómọ̀ tálẹ́ǹtì ńlá lẹ́jẹ̀. Tálẹ́ǹtì ńlá. Ẹ gbé wa débẹ̀. Ọ̀gá jù Ọba Sólómọ̀ ní àgbáyé. Gbogbo ayé rẹ̀ pa lẹ́rìn ajé. Olúwa ò ní parí lẹ́kún Ọba Sólómọ̀ ní. Àṣẹ o. Ọba àgbáńlá ayé. Ìdúrọ́pù láyọ̀ fún yàn rí látijọ́ tí mo ti sí TikTok. Ẹ̀yin náà yín àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá drop. Yín tí ìdúrọ́pù láyọ̀ yín sì dúrọ́pù universal fún yín. Jọ́ọ̀gì fàlájẹ̀ Ọba Sólómọ̀. Jọ́ọ̀gì fàlájẹ̀ lẹ́jẹ̀. Gbogbo àwọn pokoli gbogbo àwọn ramonjago lẹ́pa lẹ́rìn. Táwọn là wá. Ẹ gbìyànjú gan Ọba Sólómọ̀. Ẹ gbìyànjú. Ajé Ọlọ́run sì fi yín sípò tẹ́ ẹ fẹ́. Àbẹ́mọ̀ ni Ọba Sólómọ̀. Ipò tẹ́ ẹ fẹ́ lẹ́wà. Àlékún orí àtẹ̀mí gígùn kọ́ wá yín rí. Ọba Sólómọ̀ ní àgbáyé. Kábọ̀ sí Àsíá. Àwa tá à ń bọ̀dọ̀ yín náà Ọba Sólómọ̀ ní. Káà náà gbéra tán. Àbẹ́mọ̀ ní bàbá mi. Ẹ ti gbéra tán already. Owó ọ̀dọ̀ láàrin ìtì ìkọ́lé fún bàbá mi. Ọba Sólómọ̀ ní. Ó yẹ kí n ti kọ́lé fún bàbá mi àwọn òbí tó bí mi. Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Ó yẹ kí n ti kọ́lé fún wọn. Ọba Sólómọ̀ ní. Ọba àgbáyé. Ọba àgbáyé nìyí. Ọba àgbáyé, if anything happen, anything will spoil. There is Ọba àgbáyé that can talk to anybody as he like. If anything, nothing can happen. If anything happen, anything will be spoiled.
Àbẹ́mọ̀ ni Ọba Àgbáyé. Confirm. Lọ́nà mo dúpẹ́ tí nǹkan bá sọ Ọba Solomon, many things will spoil and your whole generation will suffer for it. Ọba Àgbáyé. Àbí bá ṣe máa ń sọ kọ́ nìyẹn ni. Confirm. Ẹ gbé wa débẹ̀. We'll get here. Ẹ gbé wa débẹ̀ gan, Ọba Solomon. So, Ọba Solomon. wo ní rìkọ̀dù tó pọ̀ lọ́wọ́ gan o. Gbogbo àwọn kan tẹ́ ń sọ ní fi gbàgbé. Tí yìí yóò bá ṣe kọ́mẹ́, tẹ́ ẹ̀ bá gbé wa débẹ̀, tẹ́ ẹ̀ fún wa lọ́wọ́ Ọlọ́run, tẹ́ ẹ̀ fún wa lọ́wọ́ àwàdà, tẹ́ ẹ̀ fún wa ní gbogbo ẹ̀. Ọba Solomon, ó ṣeé ṣe ká fún Nàìjíríà ó ti pokùnso. Lẹ́nu pé ẹ pa depression ni. Ẹ pa depression Ọba Solomon. Ẹ pa depression. Ó ṣeé ṣe ká fún Nàìjíríà ó ti pokùnso. Ọba Solomon. Nígbà tá a ṣe fídíò, ṣé ẹ̀rí báwọn èèyàn ṣe ń sẹ́ndì gift sí yín ni? Báwọn èèyàn kó fún yín ní alẹ́. Ọba Solomon. Ṣégbà tá a sọ pé fẹ́ pọ̀ bòbú ẹnìkan ti bàjẹ́, tẹ́lóbù ẹnìkan máa ń wá mi. Ṣégbà yẹn ni ká sọ ni, Ọba Solomon. Bẹ́ẹ̀ ṣe gbé wa dé bẹ́ẹ̀ Ọba Solomon, John mo dúpẹ́. Ọba Solomon, ẹ ní dèrò ẹ̀yìn aṣíwájú nìyí. Àṣẹ o. Ọba Solomon, gbogbo wọn náà ń fọ́ fún yín. Gbogbo àwọn àáfàá mùsùlùmí lèmi o, muslim. Mo máa ń kírun, mo máa kéwú. Tẹ́ ẹ bá ní nǹka kéwú yín nǹka kéwú. Ọba Solomon, gbogbo àwọn àáfàá online ni tó wáyé fi yín. Torí pé ẹ gbéra, torí pé ẹ ń sòótọ́ ọ̀rọ̀. Ọba Solomon, torí pé ń sòótọ́ ọ̀rọ̀. Gbogbo àwọn àáfàá ló tó yé ti yé. Kẹ́ ẹ bá ti sọ yé báyìí ni wọ́n ti máa ní Ọba Solomon yẹn o, ọ̀rọ̀ ẹ ti pọ̀jù kíní kan o. Gbogbo ẹ̀ la máa ń rí. Wọ́n fẹ́ báyìí ló kọjá. Ìbàjẹ́ ènìyàn kò dá sí Olúwa dúró. Ìbàjẹ́ ènìyàn ò dá sí Olúwa dúró. Olúwa sọba wàhálà. Ọlọ́run lókè sọba wàhálà. Àbẹ́mọ̀ ni bàbá mi. Confirm. Yóò bá jọ́ sàkárá kó jọ́ sàkárá. Yóò bá jọ́ sàkóló kó jọ́ sàkóló. Ọba Solomon, tẹ́bí kan ti sọ fún yín jò ní pé ẹ̀ ní lo báyìí láyé tó post ẹ̀ online. 21 days ló fún mi 21 days. Agbára àdúrà mo dúpẹ́ tó post ẹ̀ online. Tó lóun fún yín 21 days bàbá mi. Tó lẹ́bi lọ. Àwa ń wò pé kí ló fẹ́ sọba Solomon 21 days. 21 days pé nǹkan kò sọba Solomon ní àgbáyé. Ibẹ̀ mo ti wá mọ̀ pé òjìṣẹ́ Ọlọ́run ni yín Ọba Solomon. The prophet of Africa, Ọba Solomon ní àgbáyé. The prophet of Africa. Ọba Solomon, the prophet of Africa. Ẹ ní jábọ̀ o, Ọba Solomon. Ẹ ní jábọ̀ o. Ẹ máa fún wa ní dùnú lọ. A wà pẹ̀lú yín Ọba Solomon. A wà pẹ̀lú yín. Ajé. Wọ́n fẹ́ bó kọ yín jẹ́ ní Ọba Solomon. Wọ́n fẹ́ gbogbo ẹni tó bá ti ń dán. Àbẹ́mọ̀ ni bàbá mi tó ti páyé nífẹ̀ẹ́ sí náà wọ́n fẹ́ bókú ẹ̀ jẹ. Confirm. Wọ́n wá ń ṣépè, wọ́n wá ń so. Àwọn náà fẹ́ blow ni, àwọn òjíṣẹ́ yẹn náà fẹ́ blow látara yín. Confirm. Ó jí ẹyin Ọba Solomon. Ẹ mọ̀ pé nínú gbogbo pásítọ̀ ayé, Oyèdépò go blow tó yín. Ó yá, Oyèdépò àti ti rìdíìmù yìí, Adébóyè. Kẹ́mi wọn ogun àwọn bàbá ńlá. Ó yá, sẹ́ǹgbọ́ Ọba Solomon. Àwọn gan, wọ́n àdì sí Ọlọ́run tó yín. Kéde pé kéèyàn ò ní ṣọ́ọ̀ṣì. Kéèyàn ò ní ṣọ́ọ̀ṣì rẹpẹtẹ sílùú èbò. Kó ní ṣọ́ọ̀ṣì sí gbogbo àgbáyé. Kọ́ ni sí Ọlọ́run. Ó yẹ yín bàbá mi. Online gan lásán gan mẹ́ni tó ti join. Ará India ti join. Àmọ́ aráàlú èbò tó ti join live video yín. Confirm. Ẹlòmíì tó gbókò Adébóyè rí. Tó yẹ gbókò yín ló sì gbọ́, tó yẹ pé ti sọ̀rọ̀ Ọlọ́run. Àmọ́ ẹyẹ tó ti wá sórí live video yín rí tó lóhun ti kú rí. Àìwò Gàdáfì ṣe live video lórí Instagram. Tẹ́ni tó ti kú rí ti dọ́dọ̀ Adébóyè ni. Ẹni tó ti kú rí lọ bí kú. Ẹni tó bá ti kú ti kú nìyẹn. Ṣé gbogbo kò tẹ́ sọ ẹ kọ́ sí dáyàrí ni? Nǹkan sí dáyàrí bàbá mi. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún méjì sọ́dún mẹ́ta ṣé yóò wà ní rántí mọ́ ni. Ọba Solomon. Ìbàjẹ́ ò da Ọba Solomon. Ṣe ìbàjẹ́ rí. Oníbàjẹ́ kì í tẹ́gbẹ̀ bàbá mi Ọba Solomon. Tẹ́ ẹ bá ṣe ìbàjẹ́ ń wò sọ. Ṣe ìbàjẹ́ Ọba Solomon.
alábòsí ò kì í tẹ́gbẹ́ ọba Solomoni. Ọba Solomoni ẹ ní dẹni àná o ẹ ṣe gbé wa débẹ̀ ẹ ní dẹni àná tẹ́lẹ̀ mi ò bá tí ì pósì fídíò yìí sórí Snapchat lọ́jọ́ kan kò tí ì nísinmi. Confirm. Ọba Solomon lórí Snapchat ẹ bá ń lo Snapchat lójoojúmọ́ ẹni tí máa ń pósì yín ó lé mẹ́jọ ṣùgbọ́n gbà nísìn Ọba Solomon tẹ́yìn náà tọ́lọ́ ti gbà fún yín nísìn gbogbo ẹ ti gbà.